ẹ̀yin tèmi ó tútù ṣẹlẹ̀ o ẹ jẹ́ n gist yín ṣé rántí ọ̀rọ̀ kíkí kò ṣe kíkí tó ṣẹlẹ̀ láàrin Tóyìn Abraham àti Funke Akindele ní ìvẹ́ǹtì Ìyábọ̀ Òjó the return of Arinzo ní last year tí àǹtí Tóyìn fi kí Funke Akindele tí Funke Akindele fi snub wọn ẹ rántí gist yẹn náà ẹ mọ̀ pé ó ti ṣẹlẹ̀ láti last year ó dẹ̀ ti lọ everybody ti move on ó ti di bygone bí ìyẹn sábọ̀dù tún ṣe wú ọ̀rọ̀ yẹn jáde lẹ́nu ọjọ́ mẹ́ta yìí nìyẹn about few ṣe bóyá ìjẹta lọ́wọ́ ọ̀rọ̀ yẹn jáde ìyẹn sábọ̀dù bá sọ pé reason tí Funke Akindele fi snub Tóyìn Abraham ní ìvẹ́ǹtì yẹn ní pé reason lélẹ́yìí. ẹ̀yin tèmi ìjà lẹ́ẹ̀rin Tóyìn Abraham àti Funke Akindele ó tún ti bẹ̀rẹ̀ báyìí ò bí màmá ẹ sábọ̀dù ṣe tún wú ọ̀rọ̀ náà tí ó tún wú ọ̀rọ̀ náà síta o wàhálà ńlá ló tún ṣẹlẹ̀ báyìí ẹ gbọ́ nǹkan tí arábìnrin yìí tí ó sọ nípa ìjà tí àwọn méjèèjì ń jà àti gbogbo nǹkan tí màmá ẹ sábọ̀dù tí ó sọ nípa rẹ̀ ẹ̀yin tèmi òpòrò kágbọ́n ìjẹ́ ká gbádùn rẹ̀. pé àwọn ti gbọ́ àwọn ti mọ ìdí tó fà á gangan ní pé ẹ mọ̀ pé gbogbo wa la ń pé gbogbo èèyàn ló sọ Funke Akindele lẹ́nu pé wọ́n burú kò yẹ kó snub Tóyìn Abraham nǹkan tó ṣe ò dá kíníkan ní pé ọ̀rọ̀ lọ́rọ̀ kọ́ ló má jẹ́ kó gbá wa lẹ́nu o ní pé àṣé nǹkan tó wà lẹ́yìn ẹ̀fà ó ju èje lọ tí Funke Akindele ò fi respond sí Tóyìn Abraham ìyẹn sábọ̀dù bá sọ pé nǹkan tó ṣẹlẹ̀ gangan ni pé ṣé gbogbo ilẹ̀ wọn ti rúmọ̀ kan tó fún àyìnbá kan tó fi sọ pé ex-wife Fẹ́mi Adébáyọ̀ ìyẹn Iyán Aládùkẹ́ ní pé wọ́n lọ da location Fẹ́mi Adébáyọ̀ rú ní pé ẹnìkan fún wọn lọ́wọ́ ní pé Funke Akindele àti ọkọ former husband wọn Fẹ́mi Adébáyọ̀ pé wọ́n jọ ń ní kọ̀pọ̀ bí Iyán Aládùkẹ́ ṣe sá lọ sí location yẹn bó ṣe lọ da location rú nìyẹn now rúmọ̀ tó fly ń gbà yẹn ó ní ìyẹn sábọ̀dù bá sọ pé nǹkan tó fà á nìyẹn ní pé ẹni tí ó fún Iyán Aládùkẹ́ ìyẹn ex-wife Fẹ́mi Adébáyọ̀ ní pé ẹni tó fún wọn lọ́wọ́ ní pé Funke Akindele àti Fẹ́mi Adébáyọ̀ ní pé wọ́n jọ wà ní location kíníkan ní pé ẹni tó fún wọn lọ́wọ́ yẹn gangan ní pé Tóyìn Abraham ló fún wọn lọ́wọ́ ìyá sábà sọ pé àwọn èèyàn ṣe ní pé àwọn èèyàn mọ̀ dáadáa ní industry ètò Tóyìn Abraham máa ṣe àbòsí ó máa ṣe gbígbóhùn ó máa ṣe kíní kan ìyẹn sábà ṣàtọ oríṣiríṣi ọ̀rọ̀ kíní yẹn ọ̀rọ̀ yẹn ti wá ń trend ó ti go viral gan láti ìjẹta tí ìyẹn sábà ti ṣe live yẹn bọ̀kọ́ tó ṣẹlẹ̀ ní pé ẹni tó bá understand how this woman moves dáadáa you would hardly even like you go hardly believe that kind of thing because as how Tóyìn Abraham ni wà níṣẹ́ Tóyìn Abraham is that jobless that she will now go and call Iyán Aládùkẹ́ ní pé Fẹ́mi Adébáyọ̀ àti Funke Akindele o they are having something together o kíníkan ọ̀rọ̀ ẹ̀ ṣàgó viral ẹ̀yin tèmi kí má fa ọ̀gùn Iyán Aládùkẹ́ fúnra wọn ti jáde wá ṣe disclaimer wọ́n ti post kí ló máa pè kíní yẹn public notice wọ́n ti post wọ́n dẹ̀ ti address ọ̀rọ̀ yẹn wọ́n ní ọ̀rọ̀ wọn ní àwọn bá tẹ̀ má jáde ò bọ ọ̀rọ̀ yìí ó ti ń linger for a while now ní pé whoever brought about that or whatever brought about that narrative and rumor that she went to attack Funke Akindele on her ex-husband's set ní pé it is false ní pé firstly there is nothing like that wọ́n ní táwọn bá ever attack ẹni tó ń dárúkọ yìí which is actress Funke Akindele táwọn bá ever attack wọn rí directly or indirectly bóyá ní location or anything she should come out herself and say it that nothing like that ever happened she said even in fact location tí wọ́n sọ orí set tó ń sọ pé àwọn lọ attack Funke Akindele lórí set kíní kan wọ́n ní àwọn jọ wà àwọn náà wà lórí set yẹn and it took them a month on that particular location wọ́n ní even welfare gbogbo ilẹ̀ mọ̀ pé kétra ni Iyán Aládùkẹ́ náà wọ́n ní even welfare gbogbo àwọn 500 cast tó wà ní movie set yẹn lọ́jọ́ yẹn wọ́n làwọn cater fún everything you know that was our own support for her then husband làwọn cater fún everybody àwọn làwọn dáná gbogbo nǹkan tó jẹ welfare wọn for 500 cast àwọn làwọn cater fún so wọ́n ní how possible tí irú nǹkan bẹ́ẹ̀ yẹn àtàkì tó sọ pé àwọn àtàkì àti Funke Akindele báwo ni irú nǹkan bẹ́ẹ̀ yẹn ṣe ṣẹlẹ̀ tí nínú 500 cast tó wà ní set yẹn kò wá leak kò cast kò ṣe anything wọ́n ní Tóyìn Abraham firstly the incontents of the attack never happened so how did Tóyìn Abraham now manage to call her pé something like so Iyán Aládùkẹ́ ti wá debunk wọ́n ní Tóyìn Abraham ò fún àwọn lọ́wọ́ kọ̀ọ̀kan tó sọ pé wọ́n fún àwọn lọ́wọ́ Tóyìn Abraham ló wá fún àwọn ní information ni pé Fẹ́mi Adébáyọ̀ àti Funke Akindele wọ́n jọ wà ní location ni àwọn wà lọ dàbẹ̀rù wọ́n ní there is nothing of such ẹni tèmi jíìsì ẹ̀ mo ní kí n gbé wá fún iṣẹ́ ẹgbàá mi iṣẹ́ ìbanilórúkọ jẹ́ kọ́ wá lélẹ́yìí this is defamation of character nǹkan téèyàn ò ṣe firstly èèyàn méjì lẹ ti parọ́ ọmọ bẹ́ẹ̀ Iyán Aládùkẹ́ ẹ ló attack èèyàn míwà ẹni ẹlẹ́ni àti aláǹtì kò attack anybody ẹ tún sọ pé Tóyìn Abraham ló fún wọn lọ́wọ́ pé Tóyìn Abraham ló lọ ṣe gbébòrò fún wọn pé Fẹ́mi Adébáyọ̀ àti Funke Akindele o wọ́n jọ wà ní sẹ́ẹ̀tì nǹkan tí ò ṣẹlẹ̀ something that never ever happened ẹ dẹ̀ permutate ẹ ẹ dẹ̀ fabricate ẹ but this is too much now tó nínú industry yẹn ẹ ṣàfẹ́ paint Tóyìn Abraham black ẹ fẹ́ paint àǹtí yìí black. It's as good as maybe people are even looking for a way to blacklist our enemy gone from that industry because anything to bá ti ṣẹlẹ̀ ní industry yẹn ẹ ṣáà máa mention Tóyìn Abraham ni ẹ máa affiliate ẹ mọ́ Tóyìn Abraham ni it is Tóyìn Abraham ló dára ilé irú Tóyìn Abraham like
If Auntie Alantile, she not do anything. He has about to sort to the point that bó ṣe wà yẹn gbé bòun ní túlétúlé dalérú ni tó bá yá máa gbé Bible tó bá yá máa gbàdúrà ní nǹkan tẹ́ni ẹlẹ́ni ò ṣe. Just yẹn mo ní kí n gbé wá fún yín pé we have heard from the horse's mouth pé nothing ẹ̀sùn tó fi kan Tóyìn Abraham sí horse's mouth gọ́gọ́ ti sọ̀rọ̀ pé there's anything or such tó ṣẹlẹ̀. It is well.